torí àwọn tó bá jẹ́ fáǹsì ẹ̀ kọ́ ṣe fídíò kó dọ́dọ̀ ẹ̀ ó ní ìgbésẹ̀ tó yẹ kó gbé ní kíákíá Yínka Alaseyori lọ gbé ìgbésẹ̀ kan ní kíákíá Yínka Alaseyori lọ gbé ìgbésẹ̀ kan ní kíákíá ó ṣe ẹni yẹn nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ ẹni yẹn àwọn ará mi sí ènìyàn mẹ́ta. Number 1 àwọn oníṣẹ̀ṣe, Number 2 Yínka Alaseyori, Number 3 gbogbo ọmọ Yorùbá pátápátá tó wà. Ìyàwó ẹni yẹn ó wá ń rojọ́ Yínka Alaseyori káàkiri ìpè ìgbọ́n bẹ́ẹ̀ ni Yínka Alaseyori ṣe fún wọn, ìgbọ́n bẹ́ẹ̀ ni Yínka Alaseyori ṣe fún wọn. Wọ́n wá ní lójú ìrànwọ́ náà Yínka Alaseyori kí ló tó ṣe báyìí tó lè mọ̀ pé a nífẹ̀ẹ́ ẹni tó máa jẹun gbọ̀ngbọ̀n aṣèkìní á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n òun ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Àwọn tó ti mọ̀ mí dáadáa ti mọ̀ mí dábàá rí àní sọ. Yínka Alaseyori bí mo ṣe rí lójú ọmọ sọ yìí o mo nítorí o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ò ní sọ kí Yínka Alaseyori kó lọ ṣàtúnṣe. Bàbá Solomoni gan sọ àwọn míì náà sọ pé lọ dira. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Yorùbá bọ̀ wọ́n ní a sọ̀rọ̀ sẹ́kan kì í sọ̀rọ̀ dànù. wọ́n máa wá òjíṣẹ́ tó ti jáde lórí fọ́nrán wọn níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò níbi tí wọ́n ti fi àfihàn àwọn ọ̀rọ̀ kan tí Olódùmarè tó tún bá wọn sọ látòdì ọ̀run wá. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ìránṣẹ́ yìí jáde nígbà tí ara omijé ojú mi ò yá níbi tí ó ti fò sákì wípé pé kí omijé ojú mi kó gbé àwọn ìgbésẹ̀ kan. Ó sọ̀rọ̀ nígbà náà wípé n tó ṣẹlẹ̀ sí omijé ojú mi kó má fi ti ẹ̀sìn ṣe. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní pé kí omijé ojú mi kó fẹsẹ̀ létọ́ kìíní ọ̀hún. Ó ní bó bá ṣe bẹ́ẹ̀ nígbà náà ó ṣeé ṣe kí ikú ẹ̀ tó wáyé yìí kó má wáyé. Nínú ọ̀rọ̀ tó wá sọ báyìí ó ló ní Olódùmarè tó ti fìran kan hàn hùn. Nínú àwọn èèyàn tí Ọlọ́run fi ìran hàn tó jẹ́ sí pé bí Ọlọ́run bá fi ìran hàn wọ́n ìdí wọn àwọn wá sí ìmúṣẹ. Ó náà ni ìyá yìí wà tí orúkọ rẹ̀ ń jẹ́ Òjíṣẹ́ TV. Nínú ọ̀rọ̀ tó sọ bí Ọlọ́run bá sì ti bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀hún máa ń wá sí ìmúṣẹ. Òun náà ni Ọlọ́run ti wá bá sọ̀rọ̀ báyìí nípa ìran kan tó rí sí arábìnrin òǹkọrin nì èyí tó orúkọ rẹ̀ ń jẹ́ Yínka Alaseyori. Ó ní Ọlọ́run ti fìran tó lágbára òun ò nípa Yínka Alaseyori nínú èyí tó ti bẹ Yínka Alaseyori pé ní kíákíá báyìí kó lọ ṣe àtúnṣe. Ó ní bí ò bá tètè ṣe àtúnṣe ó ní ọ̀rọ̀ tó lágbára ń bọ̀ lẹ́yìn ẹ̀. Ó wá sọ fún Yínka Alaseyori dáadáa níbi tí ogun ọ̀hún ti ń bọ̀. Ọmọ yìí tiẹ̀ fún sáké wípé ẹni tí Yínka Alaseyori ṣẹ̀ ó lòun mọ̀. Ó ní ìran tóun rí yìí àwọn èèyàn mẹ́ta sì nìran òun darí sí. Ó ní ìran àkọ́kọ́ tóun rí ó náà nípa Yínka Alaseyori. Ó ní ìran èkejì èyí tóun rí ó náà nípa ọmọ Yorùbá pátápátá. Ó ní ìran ẹ̀kẹta ó ní í ṣe nípa àwọn tí wọ́n pera wọn ní ọmọ Yorùbá tí wọ́n sì ń jà fún Yorùbá nation. Ìyá yìí tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Wọ́n bẹ gbogbo ẹni tó bá mẹ́ni tó ń jẹ́ Yínka Alaseyori ká pín fọ́nrán yìí débẹ̀ nítorí pé ẹni tó ríran yìí ìyẹn òjíṣẹ́ Olódùmarè bó bá ti ríran báyìí a máa wá sí ìmúṣẹ o. Ẹ̀rù sì ń bà mí àyà mi ń já nípa bí ìyá yìí tún ti sọ ìran tó rí èyí tó rí nípa omijé ojú mi tó sọ nígbà náà ó máa wá sí ìmúṣẹ nípa bó ṣe ń bẹ omijé ojú mi. Ó ní tó bá ní ìyá láyé ó ní kó jọ̀ọ́ ká fẹsẹ̀ létọ̀ kìíní ọ̀hún ó ní ká gbé ìgbésẹ̀ tó tọ̀nà. Ọ̀rọ̀ ọ̀hún máa padà wá sí ìmúṣẹ. Gbogbo ẹni tó ń gbọ́ ìkànnì yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí àyẹ̀kó dọ́dọ̀ Yínka Alaseyori mi o. Ẹ wo wọn fi fọ́nrán ọ̀hún hàn wá àtàwọn ọ̀rọ̀ tí màmá yìí sọ pàápàá nípa Yínka Alaseyori nípa ọmọ Yorùbá tó mọ tí ń jẹ́ Yorùbá tó gbé Yorùbá dání àti gbogbo ẹni tó jà fún Yorùbá nation. Wọ́n fà wọn fọ́nrán ọ̀hún hàn wá ẹ̀já ṣí àkíní ọ̀hún. Bó bá wá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbí ẹ̀yin ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀. À ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́. Ẹ wá mú gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Gbogbo ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ a ò ní fojú sunkún ara wa o. Ìran tó tún jáde nípa Yínka Alaseyori yìí ó lágbára o ẹni tó sì ríran ọ̀hún ó jẹ́ṣẹ́ Olódùmarè ni. Ẹ jọ̀ọ́ ẹja pé kìíní ọ̀hún kálé ìyá mi ẹ má bínú mo yá fọ́nrán yín yìí lò nítorí pé ó ṣe pàtàkì fún mi láti ṣí àkíní ọ̀hún fún gbogbo àwọn ènìyàn ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀. Ṣé rí ohun tí mo fẹ́ wá sọ ní ìní ohun tí a fi hàn mí tí wọ́n bá fi hàn mí mi ò kì í bọ́ọ̀tà mi ò ní wá sọ máa rárá máa pọ̀ sí fídíò mi jẹ́jẹ́ mi. Ohun tí Elédùmarè mú mi rí mo sọ ẹ má rò bóyá obìnrin yìí ó kàn ń orí sọ̀rọ̀ ni. Ṣé rí ohun tí mo fẹ́ wá sọ ní ìní ohun tí a fi hàn mí tí wọ́n bá fi hàn mí mi ò kì í bọ́ọ̀tà mi ò ní wá sọ máa rárá máa pọ̀ sí fídíò mi jẹ́jẹ́ mi mi ò ń kọjá yìí. Àwọn ará mi sí ènìyàn mẹ́ta. Number 1 àwọn oníṣẹ̀ṣe. Number 2 Yínka Alaseyori tó máa ń kọrin yẹn. Number 3 gbogbo ọmọ Yorùbá pátápátá tó wà nílẹ̀ Yorùbá especially tí ẹ wà ní Nàìjíríà. A rán mi sí yín Elédùmarè ó rán mi sí yín bẹ́ẹ̀ ni.
ṣáà rí ìwọ tó máa sọ pé yẹn kí ló ń sọ kíní kan àwọn tó ti mọ̀ mí dáadáa ti mọ̀ mí dábàárí àní sọ ṣe rọrọ yìí mi ò fẹ́ sọ mo máa ń sọ ṣeré mi ò ń ṣe báyìí o mi ò kí ń wà níbi tó bá ṣe bẹ́ẹ̀ tí n bá wà tó bá ń ṣe púrúpúrúpúrú báyìí ọ̀gá dé máa fáìn ní ara mi ni o ohun tí a bá fi hàn mí báyìí òun lè ní máa sọ ìgbà tí mo sọ ti arábìnrin tó kú láìpẹ́ àwọn kan mú mi kú but ibẹ̀ yẹn kọ́ là ń lọ at the end of the day ṣé kò tí mo padà ṣe lórí ẹ̀. Aláṣeyọrí ó di ẹ̀mẹ́ta Yinka Aláṣeyọrí ọ̀rọ̀ yẹn gùn o ohun tí a mú mi rí gùn lórí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n mo máa sọ mi ò ní sọ gbogbo ẹ̀ tán I don't need your number to call you no àwọn tó bá jẹ́ fáǹsì ẹ̀ èmi náà jẹ́ fáǹsì ẹ̀ torí èmi tẹ̀sán fún wa pé wá fún birthday lọ́jọ́. ẹ jẹ́ gbọ́ ìmọ̀ràn tí òjíṣẹ́ èyí tó gba omijé ojú mi nígbà náà nígbà tí ara omijé ojú mi ò yá tí wọ́n wá gbé lọ sọ́dọ̀ pásítọ̀ kan èyí tó gbé kìíní ọ̀hún sórí ayélujára ẹ jẹ́ gbọ́ ìmọ̀ràn tí màmá yìí gbà ó ń lẹ̀rú sí ń bà mí nípa aláṣeyọrí yìí ẹ jọ̀ọ́ ẹ já pé kìíní ọ̀hún kálẹ̀ aláṣeyọrí kó rí kìíní ọ̀hún kó sì wá solution sí ẹ jọ̀ọ́ ẹ já ṣíà ẹ̀ kó délé kó dóko ni o. a ní ẹ já ohun tí òjíṣẹ́ tó sọ nígbà náà bí ẹni tó ráyé tó ròdì ọ̀run ló sì sọ̀rọ̀ òun ju gbogbo ẹ̀ lọ omijé ojú mi mà kú ẹ já gbọ́ ohun tí màmá yìí sọ nígbà náà bẹ́ẹ̀ ni kò ti rí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ já gbọ́ ohun tó sọ. mo ti ní mi fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kan tí ò yẹ kí n máa sọ but ma try. omijé ojú mi fi wèrè wo wèrè kò tí ì yé ẹ tó o bá lẹ́ni tó o ṣẹ̀ lọ bẹ̀ wọ́n má sọ pé torí mo ti jẹ́ celebrate wa ń ṣe báyìí omijé ojú mi go and beg lọ bẹ̀bẹ̀ lọ kúnlẹ̀ wo bàbá lè wo bẹ̀ wọ́n tó yẹ kó bẹ̀ tó o bá dé sí ní yàrá yẹn let your mommy work out let your mommy work do the needful for you mi fẹ́ máa sọ ọ̀rọ̀ ọ̀hún mo fẹ́ máa mú wájú wọn wá sẹ́yìn ni. omijé ojú mi see wọ́n fún ẹ ní punishment lọ́wọ́ rẹ̀ yes the spirit mi lè gbé wá ni mo sọ fún ẹ̀yàn o you are serving the punishment and if you don't careful you can't go with it ṣé nígbà tí mo fẹ́ sọ yìí mi sọ pé kó gbà ọ́ mi lè sọ pé kó má gbà but I see it as she's abiamọ ṣẹlẹ ọ̀rọ̀ mi yẹn mama mix Yorùbá àtẹ̀yìnbó òṣèlú yẹn mama mix ẹ papọ̀. ní ojú mi wàá gbọ́ mi ò mọ ìgbésẹ̀ tó o ti gbé nígbà tí o wà ní tó o ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dìde bọ̀. mo ti sọ fún yín pé ọ̀rọ̀ yìí ó dìbò gan but ì máa pick méjèèjì papọ̀ both spiritual and physical a máa pick méjèèjì papọ̀. Now let's talk about the physical. Let's talk about the spiritual small. Mi ò mọ ìgbésẹ̀ tó o gbé ní ìgbà tí o ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀, I don't know. Mi ò mọ àwọn tí o ṣe nígbà tí o dìde bọ̀, I don't know. Ṣùgbọ́n tó o bá ṣe àwọn kan nígbà tí o ń dìde bọ̀, á bẹ́tà kó o lọ bẹ̀ wọ́n. That's spiritual. Ìyẹn lọ bẹ́ẹ̀. Mọ̀ pé táyé kọ́rẹ́ǹsì kọrin kan pé wèrè náà fi ń wo wèrè. We talk about the matter. Why is it which is true? Omijé ojú mi kí ló dé tó fi wèrè wo wèrè? Ṣé mo ti sọ fún yín pé ọ̀rọ̀ mi sẹ́yìn màá máa kó dẹ̀dẹ̀ díẹ̀ màá tún máa mú wá síwájú àwọn ọmọ sẹ́yìn ni. Omijé ojú mi kí ló dé tí o ò fi wèrè kó o fi wo wèrè? Tó o bá fi wèrè wo wèrè wá kọ̀ pa ẹ̀ dànù. Ṣọ́ra àwọn tó bá ń jẹ́ fáǹsì ẹ̀ kọ́ ṣe fídíò kó dọ́dọ̀ ẹ̀. Ó ní ìgbésẹ̀ tó yẹ kó o gbé ní kíákíá. Yinka Aláṣeyọrí lọ gbé ìgbésẹ̀ kan ní kíákíá. Ìmọ̀lára sọ ní kóòdù ni.
ṣùgbọ́n ó yẹ kó ti yí ẹ ní òódòkun ẹ, ó yẹ kó ti yí ẹ Yinka Alaseyori. Náà ó ti mú mi rí jẹ́ kí n wá sọ fún ẹ ní wípé mo rí pé ó ṣe ẹnìkan bó ṣe wá ṣe ẹni yẹn kóòdù mo fi ń sọ̀rọ̀ mo mẹni tó ṣẹ̀ o aláì mo mẹni tó ṣẹ̀ mo mẹni tó ṣẹ̀ ṣùgbọ́n mi ní dárúkọ ẹ̀ máa fi kóòdù sọ. Ó ṣe ẹni yẹn nǹkan kan ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ ẹni yẹn àwọn èdè tí ń fẹ́ àwọn ọmọ ẹni ní ìfẹ́ sọ̀rọ̀ síta mo máa try máa mọ nǹkan tó máa sọ. Bó ṣe wá ṣe ẹni yẹn nǹkan kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ láàrin òun àti ọkọ ẹni yẹn. Ìyàwó ẹni yẹn ó wá rojọ́ Yinka Alaseyori káàkiri ipe nǹkan bẹ́ẹ̀ ni Yinka Alaseyori ṣe fún òun, nǹkan bẹ́ẹ̀ ni Yinka Alaseyori ṣe fún òun. Mo wá ní lójú ìrọ̀ mo wá ní Yinka Alaseyori kí ló dé tó ṣe báyìí tó lè mọ̀ pé a nífẹ̀ẹ́ lójú ìrọ̀ mo ní tó lè mọ̀ pé a nífẹ̀ẹ́ kí ló dé tó ṣe báyìí. Mo wá ní ohun tó yẹ kó o ṣe ní ìsinmi pé lọ bẹ ìyàwó arákùnrin tó ṣe. Yinka Alaseyori bí mo ṣe rí lójú ọ̀rọ̀ mò ń sọ yìí o mi ò fi kò mi ò yọ kúrò lójú ìran yẹn. Yinka Alaseyori dẹ̀ gbọ́ràn ó dẹ̀ lọ bẹ ìyàwó arákùnrin tá à ń sọ yìí. Ó bẹ́ẹ̀ ni ó ní láti bẹ́ẹ̀ ó bẹ arábìnrin yẹn ìyẹn ìyàwó ẹni tí ó ṣẹ̀ ó dẹ̀ lọ bẹ́ẹ̀ ìyàwó ẹni yẹn wá mú mọ́ra ó wá ṣàdúrà fún un. Ẹ má ṣì mí gbọ́ o ìyàwó ẹni yẹn kì í ṣe pé ó ní nǹkan o kò ní nǹkan kan o ṣùgbọ́n bó ṣe ń ru ẹjọ́ Yinka Alaseyori káàkiri tó bá débi kan àwọn yẹn máa gbé ìjà ẹ̀ kó tó débẹ̀ kó tó débi pé àwọn èèyàn máa gbèjà arábìnrin tá à ń wí kí Yinka Alaseyori kó lọ bẹ ìyàwó ẹni tá à ń wí. Mo nítàn òun o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ò ní sọ kí Yinka Alaseyori kó lọ ṣàtúnṣe. Mo nítàn òun o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mi ò ní sọ kí Yinka Alaseyori kó lọ ṣàtúnṣe. Tí a mú mi rí nìyẹn o lọ́dọ̀ Yinka Alaseyori o. Ẹ jẹ́ wá sọ mi tún one or two things to it. Yinka Alaseyori rò ó dé ìsàlẹ̀ ẹkùn ẹ dáadáa àwọn wo ló ti ṣẹ̀ àwọn wo ló ti ṣẹ̀ àwọn wo ni no ẹ jẹ́ n kí ẹ síbẹ̀ mo ṣáà ti sọ pé ó ṣe ọkọ ẹni yẹn òun àtọkọ ẹni yẹn bóyá ọjọ́ ní kankan ìyàwó ẹni yẹn ló wá ń rojọ́ kiri ẹ ṣàjẹ́ máa sọ pẹ̀lú kóòdù bẹ́ẹ̀. Yinka Alaseyori ronú jìnnà dáadáa àwọn tó bá ti ṣe please I'm begging you lọ bẹ̀ wọ́n don't feel too big Yinka Alaseyori don't feel too big ṣe ráwà kan wà ẹ̀jẹ̀ sùtọ̀ ẹ̀fẹ̀ má bínú pé mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ṣe ráwà kan wà Elédùmarè bá rán wa ṣe a máa ń ṣàgídí bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ màá ní kò kàn mí kí ló kan rú àwa kí ló kan ìyá mi kí ló kan bàbá mi kò kàn ayé a máa ṣàgídí bẹ́ẹ̀ ni ẹ lọ wò dáadáa a máa ṣàgídí bí kọ́ni máa wò pé kí ni mo fẹ́ sọ tá a bá sọ̀rọ̀ wọn máa bú wa náà ní ṣùgbọ́n at the end of the day ọ̀rọ̀ tá a sọ máa padà wá máa ṣẹ́ náà pé kò kàn mí o a máa jọ ṣàgídí gidi ni
ṣùgbọ́n ìgbà tó bá wá dójú ẹ̀ pé wo tó o bá lọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ̀rẹ̀ òun ló jẹ́ kí n máa sọ oríṣiríṣi nǹkan tí Elédùmarè bá fi hàn nígbà mi kò dùn mọ́ mi inú ṣùgbọ́n mo ní choice. Mo júbà Elédùmarè ọba kọ́dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ní kí á máa bẹ tí a sì ń bẹ ọba tó ní kí á máa wà bẹ́ẹ̀ ni tí a sì ń wà. Mo júbà àwọn tí Elédùmarè tó kó ilé ayé ní lọ́wọ́ ìgbà yín o. Now I just go straight to the point. Ṣé ẹ rí ohun tí Elédùmarè mú mi rí ni wípé àwọn agbésùmọ̀mí wọlé, wọ́n ti wọlé already ní ilẹ̀ Yorùbá náà tí mo rí, wọ́n ti wọlé bẹ́ẹ̀ ni. Wọ́n wá rí àwọn ìjà olóró wọ́n rí bọ́lẹ̀. Wọ́n wá ṣe gbàgbàgbà káàkiri bíi pé ogun wọ ìlú. Ṣé ń gbọ́ mi? Bíi pé ogun wọ ìlú, everybody àwọn káàkiri bá ṣe ń ságbá bí náà gbogbo wa ṣà ń sáré káàkiri. Kò wá pẹ́ bí àwọn oníṣẹ̀ṣe ṣe dìde nìyẹn. Àwọn original ni o, mi ò sọ àwọn fake o, àwọn original confirm bẹ́ẹ̀ mo sọ fún yín. Wọ́n dìde bí wọ́n ṣe dìde eléégún wà nù wọn, àwọn kí ló máa ń pè wọ́n, àwọn ọlọ́ṣun wà nù wọn, àwọn Ọbàtálá wà nù wọn, Ṣàngó wà nù wọn, Ògún wà nù wọn. Mi ò lè ká gbogbo oríṣiríṣi òṣàtà ní ilẹ̀ Yorùbá. Kì í ṣe àwọn tó ń bọ wọ́n tí wọ́n ti gbàbọ̀dé o, àwọn tí wọ́n mọ ibi tí wọ́n ti ń pè wọ́n tí wọ́n dẹ̀ jẹ́ confirm. Bẹ́ẹ̀ mo sọ, bó ṣe dìde nìyẹn, ó máa ń rìn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé nígbà tó ń rìn káàkiri yẹn má jẹ́ parọ́ fún yín. Ṣé ẹ rí àwọn agbésùnmọ̀mí yẹn wọ́n ṣe kí ni? Wọ́n fi eré ge. Ohun tí Elédùmarè mú mi rí mi sọ̀rọ̀. Ẹ má rò bóyá obìnrin yìí ó kàn ń rorí sọ̀rọ̀ ni. Tó bá jẹ́ sọ pé mo ń rorí sọ̀rọ̀ náà, kò sí wàhálà, ayé yìí ò le. Ṣèbí mi máa sọ Elédùmarè mú rìn mi, kí mi má bàa jẹ pé Elédùmarè, àbí? Ìwọ tó bá wù wọ́n ló lè gbà, tó bá dé ìwọ̀n ẹ má gbà, kò sí tó káyé. Wọ́n pè àwọn òrìṣà yẹn níbi tí wọ́n ti ń pè wọ́n fún wọn ní ohun tí ó yẹ kí wọ́n fún wọn. Wọ́n dẹ̀ dìde, wọ́n dẹ̀ gba ilẹ̀ Yorùbá sílẹ̀ ní ọwọ́ àwọn ajínigbé, ní ọwọ́ àwọn apanirun. Àwọn ará bíi dẹ̀ sálọ ní ilẹ̀ Yorùbá. Ṣé oríwọ̀ tó bá ń sọ yí pé tí ìṣẹ̀ṣe báwo, mi ò ní sọ̀rọ̀. Mo kí ẹ, mo mọ nǹkan tó yẹ kí n sọ, a lot of things ló wà lọ́ndà ohun tí mo rí tó yẹ kí n sọ, ṣùgbọ́n màá sọ díẹ̀ nú ẹ̀. Ẹ bá wa sọ fún àwọn oníṣẹ̀ṣe yìí pé kí wọ́n gbé ìgbésẹ̀ kó tó pẹ́. Àwọn tó yẹ kí wọ́n lọ bá wọn, kí wọ́n dẹ̀ ṣe ohun tó jẹ́ pé original confirm tó bá ṣe fake gbogbo wọn máa kó dànù ni. Ẹ má bínú owó dẹ̀ ní mo fẹ́ sọ̀rọ̀ kékeré. Wọ́n máa ṣe o. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ kàn má fẹnu jẹ́ ìṣẹ̀ṣe. Ẹ má ṣe kí ni, ẹ má fi ẹnu jẹ́ ìṣẹ̀ṣe. Ẹ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ lè protect ilẹ̀ Yorùbá. Mo tún sọ, ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ mọ̀ pé gbé òtítọ́ dání, ẹ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ lè protect ilẹ̀ Yorùbá. Mo mọ̀ kọ́nà kan máa sọ pé Jésù lè ṣe, Muhammadu lè ṣe. Ó mà ṣe o, mo tó yẹ kí n sọ ṣùgbọ́n mo ní sọ. Ẹ ṣàjẹ́ kí ìyẹn bẹ́ẹ̀. Now, mo ti sọ ohun tí àwọn mi rí lórí ìgbésẹ̀ tí ó yẹ kí àwọn oníṣẹ̀ṣe gbé lọ́wọ́lọ́wọ́ tàwa tó bá mọ̀ pé yes, òótọ́ làwọn wà pé confirm ni àwọn. Ìpè yes, àwọn confirm. Ẹ jẹ́ kó gbé ìgbésẹ̀. Ó tó pẹ́. Ṣebí Kwara State video kan tí mo post ní ẹsẹ̀ tí àáfàá ń pe Ìgbòho tí ó ń pe very dark man. Ṣé ti gbàgbé pé very dark man àti ṣe Sunday Igboho, they are all oníṣẹ̀ṣe. Why Muslim is calling them to come and help? Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Tó o mọ̀ yí pé kò ṣe òótọ́ ló gbé dání.
tó wá nítorí ẹ̀ tó fẹ́ máa ṣe bí pé òótọ́ ni tó jẹ́ pé irọ́ ló gbé dání tó yẹ kó o ṣe nǹkan tó yẹ kó o ṣe tó wàá ṣe wà láì wá jẹ gbà sí i. bẹ́ẹ̀ni ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ̀ wá ní ilẹ̀ Yorùbá ẹ pè ra yín jọ ẹ pè àwọn òrìṣà yẹn níbi tí wọ́n ti ń gbọ́ ẹ pè wọ́n ní ojúlówó bí àwọn bàbá ńlá yín ṣe máa ń pè wọ́n ní ìgbà náà wọ́n gba ilẹ̀ Yorùbá sílẹ̀ ní ọwọ́ àwọn ẹni bí wọ́n gba Yorùbá sílẹ̀ ní ọwọ́ àwọn agbésùnmọ̀mí. ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dìde tẹ́ ẹ gbé òótọ́ dání mi sọ pé ẹ̀ tẹ́ gbé fẹ́ẹ̀kì dání o ṣọlẹ́ ìwọ oníṣẹ̀ṣe tó o bá gbé fẹ́ẹ̀kì dání láti fi protect ilẹ̀ Yorùbá at the end of the day tí nǹkan burúkú wá padà ṣẹlẹ̀. wàá jẹ́nu ẹ̀ṣù bẹ́ẹ̀ ni kì í ṣe mi o ohun tí Elédùmarè fi òun mò ń sọ o. ẹ wò go and sit down, what are you saying? ṣọlẹ́ mi máa ń sọ̀rọ̀ kan wípé àwọn olóye lọ̀rọ̀ mi máa ń yé tó o bá ti lóye tó o bọ sàkún ọ̀rọ̀ tí mo sọ wàá mọ̀ pé yes òótọ́ ọ̀rọ̀ ni mo sọ. ẹ̀jẹ̀ ń dúró lọ́nà rẹ̀ wọ́n sọ pé mi rèé ohun tí amúmirí náà ni wípé ó fara mọ́ ti alákọ̀ọ́kọ́ tí àwọn oníṣẹ̀ṣe dìde lójú ọ̀rọ̀ jọ̀rọ̀ mi yẹn ṣe rí ìran tí mo rí mo lè rí kan wíìkì kíní kan ní next week kíní kan ní upper week I just have to combine it together àgídí náà ni mi ìfẹ́ sọ mo ná gidi díẹ̀ ìfẹ́ sọ but tó bá tún stage you just have to see it. ohun tí a mú mi rí ni wípé kálukú ń sáré káàkiri kàbàkàbàkàbà ìyàwó mo sọ pé ó fẹ́ fara mọ́ ti alákọ̀ọ́kọ́ yìí ni pé àwọn oníṣẹ̀ṣe ló yẹ kó ń dìde láti ṣe ohun tó yẹ kó ṣe. ṣàrọ̀ mi yẹn tí àwọn oníṣẹ̀ṣe bá wá dìde ṣé wá rí ìwọ tó ń jọ́ ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá tó mọ tó gbà ní Yorùbá. ṣé ẹ̀rọ tí a mú mi rí ní orí àwọn ọmọ Yorùbá ni wípé kálukú ń sáré káàkiri àwọn ará bí ń wọlé bó ṣe ń wọlé. arákùnrin kan kò wá ti ilẹ̀kùn lé ẹ̀ ọmọ Yorùbá ni o lójú ìran yẹn kò tilẹ̀kùn lé ẹ̀ rárá. ṣe rí ẹ ò kéèyàn fi páànù ṣe ilẹ̀kùn páànù ló fi ṣe ilẹ̀kùn lé ẹ̀ ẹ mọ̀ kéèyàn kàn gbé páànù sí ara ilé báyìí kó má kọ́fà gbogbo ilẹ̀kùn lé yẹn tán kó má kọ́fà ẹnu ẹ̀nà yẹn tán bó ṣe rí nìyẹn. ó wá fi nẹ́ẹ̀tì sí nẹ́ẹ̀tì yẹn ọlá lè protect ẹ̀fọn ó tán. ṣé rí ní ìgbà tó wá yá tí kálukú wá sáwọlé báwọn bó ṣe sáwọlé ló ń sá síta wọn kálukú wá bí tó fẹ́ sá sí. bí arákùnrin yẹn ṣe wá sọ wípé òun ò lè tilẹ̀kùn lé òun báwo lòun ṣe fẹ́ tilẹ̀kùn lé òun wọn bí bàbá ńlá bàbá àwọn ará bí ìdá kí wọ́n wọlé tó. ẹ wò pé kí ni arábìnrin sọ shut up jàre ọ̀rọ̀ ṣíwọ́ ló ń sọ lẹ́nu wo I know what I'm saying. arákùnrin yẹn ní wọn ò bí wọn dáa kí wọ́n wọlé tó ọ̀hún. what does that mean? mi ò rí jù báyẹn náà lọ wọn ò lè wọlé tó bẹ́ẹ̀ ni lójú ìròyìn wọn wọlé tọ́ ẹnìkan wá wà nínú ilé arákùnrin yẹn ibi tí ó ní ojúdé ó tún lọ bọ́ síta bó tẹ̀ ṣe bọ́ síta ó kòkò ní ẹ̀gbọ́n tó yẹ kókò lójú ìròyìn àfihàn mi jù báyìí lọ. èsì àjòjì méjèèjì tá a jẹ kí bọ́wọ́ yìí kò help wa in many ways kò help wa àwọn tí wọ́n mú ẹ̀sìn àjòjì méjèèjì wá fún wọn lọ́wọ́ láì wọn bó ṣe rí. ìwọ ọmọ Yorùbá tó sọ wípé ẹ̀sìn méjèèjì ló lè ṣàmù èmi ìdárúkọ ẹ̀sìn kankan mi ò fẹ́ wàhálà torí it's not that I can't mention but I don't want people to be dragging I don't need that I don't have time for that. tó sọ wípé ẹ̀sìn méjèèjì ló máa gbà ẹ́ lẹ̀ wẹ́ẹ́ ṣùgbọ́n wọn tó mọ̀ ẹ́ pé yes
ẹ̀sìn méjèèjì tó ń sọ̀rọ̀ yìí fẹ́ẹ̀kì ni kò ń ṣe original abẹ́ta kò dìde sọ̀rọ̀ ara ẹ̀. kó o wá nǹkan ṣe sí ara ẹ̀. kí ni ìtumọ̀? ó yẹ kó ti yé wa. Ó yẹ kí ìtumọ̀ yẹn ti yé wa. I don't need to explain too much, but I will explain for some people that they always ask question of what is the meaning of that? What are you talking about? What is the meaning of what you are saying? Because ẹni fèyìn bó pa gbogbo ilé ayé jẹ́. Èmi dẹ̀ hate èyìnbó. Mo hate èyìnbó. Kí ni ìtumọ̀ arákùnrin tí ó sọ wípé òun ò ní tìlẹ̀kùn lé òun tí ó fi nẹ́ẹ̀tì síbẹ̀ tí ó fi páànù ṣe ilẹ̀kùn tó jẹ́ sọ pé wọn ò bí bàbá ńlá kú bàbá àwọn ará bí ìdá kí wọ́n dé ọ̀dọ̀ wọn ò dé dọ́dọ̀ lójú wọn yẹn. Now let me tell you one thing. Sori ìwọ̀n tó bá jọ ọmọ Yorùbá ẹni pé wọn tẹnu ọmọ Yorùbá Elédùmarè máa nífẹ̀ẹ́ wa o àwa là nífẹ̀ẹ́ ara wa. Elédùmarè fún wa ní ohun tí a máa fi protect ara wa ṣùgbọ́n a mú agbé dànù. Àwa mú ẹ̀sìn àjòjì méjèèjì àwa kì í bọ̀wọ̀. Tó bá jẹ́ pé ẹni pé mò ń fẹnu là mọ́lẹ̀ mo dẹ̀ ń sọ ohun tá à ń sọ yìí tí mò ń sọ yìí kí náà orúkọ ọba Solomon gan sọ àwọn míì náà ń sọ pé lọ́ọ́ dira lọ́ọ́ dira má kàn jókòó tẹ́tẹ́rẹ́ má jẹ́ kó sọ wípé ẹ̀sìn tó ń sìn ti tó ẹ láti gbà ẹ́ là lọ́wọ́ tá a wà yìí ẹ̀sìn tó ń sìn ti tó ẹ̀kẹ́ lẹ́yìn kò sáré sọ̀rọ̀ ara ẹ̀. A máa ń sọ pé ẹ lọ dira sórí àtiwọ́ àtìyàwó àti ọmọ lọ́wọ́ tá a wà yìí ẹ lọ dira. Ibùdó táwọn ajínigbé bá fẹ́ mú yín gan lásán tó bá fẹ́ fọwọ́ kàn yàn bó fẹ́ control yín gan tí wọ́n náà ti mọ ohun tó yẹ kó o ṣe ohun tí mọ ohun tó yẹ kó o pè wọ́n á fi ẹlẹ̀ ni. Wọ́n ní wọ́n máa ń fi ọ̀wọ́ kíní kan wọ̀ ni. Wọ́n fi ọ̀wọ́ ẹ̀wọ̀ ẹ́. Máa gbé sára káàkiri. Má kó wà tẹ́tẹ́rẹ́ lásán. Especially èyí tẹ́ wà nílé. Má kó wà tẹ́tẹ́rẹ́ lásán. Lo àwọn nǹkan tó máa fún ẹ lára tó jẹ́ pé tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ wàá mọ̀ wàá kúrò ńbẹ̀ lásìkò. Ṣe àwọn nǹkan sí ara ṣe ayẹta whatever ṣe gbogbo ẹ̀ sára ẹ má kàn jókòó tẹ́tẹ́rẹ́. Ẹnu ọ̀nà àbáwọlé ẹ fi nǹkan kan síbẹ̀ ẹ ṣe bí àwọn bàbá ńlá wa ṣe máa ń ṣe ní ìgbà náà tí olè ò kì í wọlé ibùdó kọ́ ṣí gbogbo lẹ̀kúnlẹ̀ ènìyàn bá rí olè kó wọlé. Tí olè bá fẹ́ wọlé báyìí ó máa gbálẹ̀ tílẹ̀ máa fún mọ́ ni. Níbo ni àwọn agbára náà wà? Ẹ lọ lò ó. Ẹ lọ ṣe kí ni? Ẹ lọ lò ó. Kẹ má bàa kẹ má ọ̀nà ẹ jẹ́ kí n kí ọ̀rọ̀ nínú. Ẹni tó máa jẹun gbọ̀ngbọ̀n a ṣe kí ni? Á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n òun ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́. Ẹ lọ lò ó, ẹ fi nǹkan kan sí ẹnu ọ̀nà ilé yín tó jẹ́ pé tí àwọn oníṣẹ́ ibi bá fẹ́ wá wọn ò ní rí àyè láti wọ inú ilé yín ó máa rú wọn lójú ni. Ẹ ṣe sínú ilé yín, ẹ ṣe sínú ṣọ́ọ̀bù yín, ẹ ṣe sínú mọ́tò yín, ẹ ṣe sí ara yín, ẹ ṣe sí àwọn ọmọ yín, ẹ ṣe sí ìyàwó yín lọ́wọ́ tá a wà yìí because tá a wà yìí. Tó bá tún yìí ẹni ṣọ́tọ̀ go and sit down. Ẹ rántí wípé ní ìgbà tí àwọn ará bí lọ jí àwọn kan gbé ní ìlú bonìyẹn náà inú ṣọ́ọ̀ṣì mà náà wà. Inú ṣọ́ọ̀ṣì náà wà o. Jésù wọn ò máa gbà wọ́n lẹ̀ inú ṣọ́ọ̀ṣì tí wọ́n fi pa àwọn méjì. Jésù wọn ò máa gbà wọ́n lẹ̀ tí wọ́n fi kó àwọn tí wọ́n kó lọ. Wọ́n pe Jésù wọn ò máa dá wọn lóhùn. Kí ló dé tẹ́ ẹ jẹ́ ká padà sí orí ìdí ohun tó yẹ kó tá a bá pè lọ́wọ́ kan tó máa dá yín lóhùn ní kíákíá. Jésù wọn ò máa gbà wọ́n lẹ̀ abẹ́ ti gbàgbé ni. Tí Jésù wọn bá ní agbára
tó ní agbára ni ní ìgbà tí àwọn agbésùmọ̀mí ń bọ̀ kọ́ tó fẹ́ wọ inú ọ̀nà ṣọ́ọ̀ṣì wọn lásán Jésù wọn àti ṣe kí ni láti kí wọn dáhùn. Fídíò kan tí mo ṣe láìpẹ́ odidi àáfà ó ní wọ́n ń kírun lọ́wọ́ ni àwọn agbésùmọ̀mí wá kó wọn. Kí ló dé tí àìmọ̀ àbí kí ló máa ń pè kí ló dé tí àná bí ò ṣe dí àwọn pípù yẹn ní ọwọ́ ní ẹnu ọ̀nà kí wọ́n tó di pé àwọn ará bí ìwọ̀nù mọ́ṣáláṣí wá kó àwọn ènìyàn tó ní kí wọ́n máa mú 30 million wá àbí 300 million wá. Àná bí ò máa gbà wọ́n lẹ̀ wọ́n ní mi ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣùgbọ́n máa sọ díẹ̀ torí àwọn kan tí ò yí ọ̀rọ̀ mi ò ń yé dáadáa. Àná bí wọn ò máa gbà wọ́n lẹ̀ tí àwọn ará bí fi wọnú mọ́ṣáláṣí tó bá jẹ́ pé àná bí wọ́n ní agbára tóòtọ́ ni ó yẹ kí àná bí wọ́n kó kí àwọn tó fẹ́ wá jí wọn gbé nínú mọ́ṣáláṣí ó yẹ kí àná bí wọ́n kí wọn mọ́lẹ̀ ń bẹ̀ ni àwọn tí wọ́n lọ gbé ní ṣọ́ọ̀ṣì gbà náà ó yẹ kí Jésù wọn kó ṣe kí wọn mọ́lẹ̀ ń gbà náà ni wọ́n máa kí wọn mọ́lẹ̀ wọ́n máa kó àwọn yẹn abẹ́ ìmọ̀ ni wọ́n kó wọn o wọ́n ní kó máa sọ 300 million recent video ni mo fi sí Facebook mi mo fi sí YouTube náà bẹ́ẹ̀ 300 million ló ní kí wọ́n lọ máa mú wá. tó bá jẹ́ pé Jésù wọ́n gbà wọ́n lẹ́nu wọn ò ní kó àwọn tó yẹ kí wọ́n kó wọn ò ní pa àwọn tó yẹ kí wọ́n pa nínú ìjọ bẹ́ẹ̀ mọ̀ pé ìjọ mímọ́ ni ìjọ Jésù ni tó jẹ́ gbà wọ́n lẹ̀. ẹ bá ní òjíṣẹ́ go and shut up. What are you talking about? You are just a foolish person. You are just a rubbish. You are just a skinny con. Àwọn kan wà lórí íńtánẹ́ẹ̀tì tó yẹ pé wọ́n gbọ́ English débi pé English wọn yẹ kedere inú yàrá wọn ló mọ́ o. English wọn yẹ kedere kò fóúnjẹ sórí tébù wọn o. Bible tẹ́lẹ̀ mi mọ̀ Kúránì tẹ́lẹ̀ mi mọ̀ kò fóúnjẹ sórí tébù wọn àfikún máa gbáyàn ló kú o. Go and shut up. Go and sit down. Tẹ́lẹ̀ nǹkan ìdákọ́ mi mú wọn ọjọ́ kò síbẹ̀ jẹ́jẹ́ wọ́n á ń jẹ̀bà tẹ́lẹ̀wédú àwọn alábọ̀dọ̀. When the time comes, everybody will know. When the time comes, everybody must sáré kàbàkàbà wọn bí yàyí dá. Ẹ ò kékeré arábìnrin yẹn sọ. Ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ tí ènìyàn máa ń sọ tó jẹ́ wípé tí o ò bá ṣọ́ra ṣe ó jẹ̀yà rẹ̀ nípa ọ̀rọ̀. Tó bá wù ẹ́ sọ pé go and sit down, shut up. Kíní kan ti tó gbà yín lẹ̀ jókòó síbẹ̀. Àwọn pastors ní gbogbo wọn bulletproof car ló ń lò káà tó ń dáàbò bò wọn ló ń lò. Wọ́n ní ẹ̀ṣọ́ tó máa ń ṣọ́ wọn ẹ̀rí pé tó máa ń jáde ẹ̀rọ àwọn convoy tó máa tẹ̀lé wọn kiri àwọn bodyguard. Wọ́n wá gbòòrò kan fún wọn pé òróró ni kí wọ́n máa fi para. Àwọn pastors ní jẹ́ pé tí wọ́n bá kí ìbọn tó lè bà wọ́n àwọn bodyguard yẹn ló máa fara gbà àbí mọ́tò wọn tó jẹ́ bulletproof àbí kílẹ̀ ń pè ló máa fara gbà. Wọ́n á mú wọn wọ́n á fún wọn lóróró nìkan wọ́n á fún ẹ ní ọ̀tún nìkan wípé kó máa mú un ìgbà táwọn ọ̀rọ̀ àrùn ibi tó ṣe tó ka ọwọ́ kan ni. Ẹ̀ka ló 36 lórí wa. Tó bá dẹ̀ sọ pé nǹkan tó jíṣẹ́ ń sọ make sense well leave it and let's see and let's watch what is going to happen then. Èmi tí máa sọ ìmọ̀ sọ mọ́ ọ̀rọ̀ tí bá ń rìkọ́dù gbà mí ni at least mo ṣáà ti sọ síta yes ìmọ̀ sọ mọ́ ọ̀rọ̀ tí mo máa ń rìkọ́dù gbà mí ni. When we say what are you saying? Go and sit down. She just want to be famous. Ọ̀rọ̀ famous ìmọ̀kan náà ń sọ yìí ọ̀rọ̀ yìí pé kó o jà fún ẹ̀mí ẹ kó o jà fún ara ẹ kó jà fún àwọn loved ones ẹ wọ́n máa ṣe kí ni wọ́n máa pa wọ́n dànù bí adìẹ. Ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi máa yé ọmọràn lọ̀rọ̀ mi máa yé dáadáa. Ẹ̀yin àgbà máa ń sọ pé tó bá kọ wájú sí ẹ kò ta tó bá kẹ̀yìn sí ẹ kò ta tó bá kù wọ nìkan níkọ̀rọ̀ yàrá ẹ kó ṣe kí ni kó o dèrò ara rẹ pa. Èyí ni máa wá ní àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dínú ẹ̀ àdùn dìndín. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ
ọ̀rọ̀ pọ̀ bọ̀ ẹ jẹ́ kí n kí ẹ mọ́lẹ̀ ẹ jẹ́ kí n kí ẹ hàn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n kí ẹ mọ́lẹ̀ tó bá ti yí ẹ do something tó bá dẹ̀ yẹ náà where is it where now so I don't care yes I don't care some people say ojúṣe wo dájú ọ̀ṣẹ́ no when we tell you do this you think ọmọ kékeré ò lè bá mi sọ̀rọ̀ kí ló ń sọ ọmọ kékeré wo ló ń gbẹ mi jáde then I leave I just keep quiet and watch. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.